Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Misplaced Priority produced by Madam Shade. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Most especially, eré yìí ó bá wa òbí wí, pàápàá jùlọ obìnrin nílé ọkọ. Ó bá wa wí gan-an tó jẹ́ pé tá bá ní ọmọ, ó yẹ ká mójútó ọmọ yẹn dáadáa, especially ọmọbìnrin. Ẹ jẹ́ ká mọ nǹkan tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ ká fún wọn ní close mark. Ẹ má jẹ́ ká distance wọn. Ká mọ nǹkan tó ń ṣe. Pàápàá jùlọ àwọn tó jẹ́ pé ọmọ wọn tètè máa ní phone láti bí ọmọ mi sì máa ní phone láti primary àbí secondary. Ẹ jẹ́ ká mọ nǹkan tí wọ́n ń ṣe nínú phone yẹn. Even ẹ̀mí ẹ jẹ́ ká gba phone yẹn ká check ká mọ nǹkan tó ń ṣe. It's not that pé ọmọ kan máa wà nílé ó máa ní "Mommy, I'm playing game." And then a máa believe ẹ̀ bẹ́ẹ̀ yẹn pé truly she's playing game. But there are lots of things tó jẹ́ pé wọ́n ń ṣe. Fídíò mi tí ò yẹ kán wò náà ń wò nínú phone yẹn. Ara nǹkan tí ẹ máa rí kọ́ nínú eré Misplaced Priority nìyẹn. Nínú eré yìí, ẹ máa rí Lateef Adédìméjì, ẹ máa rí Mobímpé Adédìméjì, ẹ máa rí Madam Shade gangan, àwọn náà produce fíìmù yẹn. Nínú eré yìí, ipa wo ni Lateef kó? Nínú eré yìí, Lateef kó ipa ọkọ. Ó jẹ́ ọkọ Mobímpé nínú eré yìí. Tó jẹ́ pé nínú eré yìí wọ́n ní ọmọbìnrin. Ọmọbìnrin tán ní ọmọ kan ṣoṣo náà ní nínú eré yìí, ọmọbìnrin. Nínú eré yìí, ọmọ yìí ó like every time láti máa disturb àwọn òbí ẹ̀ wípé "Daddy, give me your phone," or "Mommy, give me your phone." Àmọ́ anytime tó bá ti lọ bá mommy ẹ̀ pé "Mommy, give me your phone," mommy ò ní fún phone. Tó bá ti lọ bá daddy ẹ̀ pé "Daddy, give me my phone," sometimes daddy ò ní fún. Àmọ́ ó ní ọjọ́ kan tó jẹ́ pé ó disturb daddy ẹ̀ pé "Daddy, give me your phone. I want to do my assignment." Ẹ mọ̀, a rò pé maybe ó fẹ́ fi ṣe assignment ni, pé bóyá ó ní nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ Google, ẹ understand. Ó fún. Tó ṣe fún ní phone yẹn, ó wọ inú room ẹ̀ lọ. Kí lẹ believe pé ọmọ yìí lọ ń wo sex film. Eré tí ò jẹ́ kí ọmọ máa wò, òun ni ọmọ yìí ló lọ ń wò nínú eré yẹn. Meanwhile, bàbá ẹ̀ ní fídíò yẹn sórí phone tó jẹ́ pé òun fúnra ẹ̀ máa ń wò. Àmọ́ ó ti gbàgbé wípé ó wà ní orí phone òun nígbà tó fún ọmọ yẹn ní phone. Nígbà tí ìyá ẹ̀ wá lọ inú room láti lọ check ọmọ yẹn pé maybe ó ti through pẹ̀lú assignment tó ń ṣe. Òun ló rí pé nǹkan tọ́mọ yìí ń wò pẹ̀lú age ẹ̀ yìí, no, 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 no. Tó ṣe bínú wọlé nìyẹn. Ó para fún ọkọ ẹ̀ tó jẹ́ pé wọ́n jà. Ìjà yẹn, ìyàwó bínú park ẹrù kúrò nínú yàrá ọkọ lọ sí guest room. Ibi tí ìyàwó ti ń park ẹrù tí ọmọ ti ń béèrè rẹ̀ pé "Mommy, why are you parking your belongings?" Tó ń sọ fún un pé kó má dà sí, tó sọ̀rọ̀ sí ọmọ yẹn pẹ̀lú ìbínú. Nígbà tí ọkọ ẹ̀ wá dé láti ibi iṣẹ́, ibi tí ọmọ ti ń béèrè lọ́wọ́ bàbá ẹ̀ pé "Daddy, am I an intruder?" Because nǹkan tí ìyá ẹ̀ sọ fún un pé ó jẹ́ nìyẹn. Ẹ wo bí tí bàbá ẹ̀ ti ń pẹ̀ ẹ́ pé no, wípé she is not, wípé mommy is playing, ó ń joke. Nínú eré yìí náà, ẹ wo bí tí Lateef ti lọ sọ fún ọ̀rẹ́ ẹ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ wípé ó ti sú òun o, wípé òun ti try láti bá ìyàwó òun sọ̀rọ̀ kan parí ìjà láàárín ara wọn. Àmọ́ ìyàwó ẹ̀ ní rárá pé òun ò ní ever dáríjì fún nǹkan tó ṣe yẹn. Meanwhile, ọmọ wọn obìnrin yẹn ó ti ń wo fídíò yìí lọ́wọ́ èèyàn tó ń kọ́ ní extra lesson nílé. Can you imagine? Ó ti ń wo fídíò yìí lọ́wọ́ èèyàn. That's why especially our parents, tí a bá fẹ́ gba lesson teacher fún ọmọ, ìbá àjọ́bìnrin ni, ìbá àjọ́kùnrin ni, ẹ jẹ́ ká máa bójú tó wọn. Ẹ jẹ́ ká máa ṣọ́ wọn. It's not like pé lesson teacher máa dé, a kò máa fi wọ́n lẹ̀ wípé okay, ó yá go and meet your lesson teacher kó máa kọ́ ẹ. Ẹ mọ nǹkan tí lesson teacher yẹn ń kọ́ aside from lesson tí wọ́n kọ́ ọmọ yẹn. Oríṣiríṣi lesson teacher míì ló wà. Ìmí wà tó jẹ́ pé tó bá ti kọ́ ọmọ yẹn tán, ìṣekúṣe ló máa kọ́ ọmọ yẹn, ìbá àjọ́bìnrin, ìbá àjọ́kùnrin. Ẹ jẹ́ ká máa bójú tó
àwọn ọmọ wa. Má jẹ́ ká kàn máa ignore wọn pé ó yá go and do this, go and do that, you can do this on your own, you can do that on your own. Kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òbí tá jẹ́. Ẹ wo ìgbà tí ìjà yẹn ń lọ tó jẹ́ pé èyí ọkọ ó need láti sọ fún ìyá ìyàwó ẹ̀ wípé òun àti ìyàwó òun ní issue, wọn ní misunderstanding, but wọn ò sọ main point tó cause ìjà yẹn láàrin òun àti ìyàwó ẹ̀. Ẹ wo ìgbà tí ìyá ìyàwó wá sílé àwọn méjèèjì láti wá settle ìjà tó wà láàrin wọn, àmọ́ ṣá àwọn méjèèjì ò gbà, wọn ò fún ìyá ní green light láti settle ìjà tó jẹ́ pé ọkọ máa yí sí bíbáyìí, ìyàwó máa yí sí ọ̀hún, tó jẹ́ pé àwọn méjèèjì wọn settle, wọn kàn ń parí pé everything is fine, meanwhile kò sẹ́ni tí tó fine nínú ẹ̀. Ẹ wá wò ìgbà tí ìyá ìyàwó lọ bá bàbá ìyàwó wípé nǹkan bí eléyìí ló ń ṣẹlẹ̀, as in-law lọ bá another in-law láti sọ fún pé kó wá intervene nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yìí, wípé ọ̀rọ̀ ìjà yìí wọ́n ní láti settle ẹ̀. Ẹ wá wo ìgbà tí bàbá ọkọ tí yẹn náà wá, ẹ wo ìyá ìyàwó, ẹ wo ìyàwó, ẹ wo ọkọ, ẹ wo ọ̀rẹ́ ọkọ, níbi tí bàbá ìyàwó sì ń try láti settle àwọn dispute tó wà ní àárín àwọn méjèèjì tó ń settle. So wọ́n ṣáà bá wọn settle ẹ̀, everything lọ fine. Nínú eré ni pé ẹ máa rí another family tó jẹ́ pé ẹ wo woman yìí nígbà tó jókòó síta tí house help ẹ̀ tó wá sọ fún pé mọ́mì, lesson teacher tó wá teach ọmọ yìí, apart from lesson tó ń kọ́ ọmọ yìí, ó ń kọ́ ọmọ yìí ní ìkọ́kúkọ. Meanwhile lesson teacher tó ń kọ́ ọmọ yìí náà, òun náà ló ń kọ́ ọmọ Lateef. The same video tó máa ń show ọmọ Lateef náà ló ń show ọmọ yẹn, which is video tí ò yẹ kí àwọn ọmọ yẹn máa wò at that age, because wọ́n rate ní 18. Òun ni àwọn ọmọ yẹn ń wò. Obviously ìyá yẹn ti pariwo pé ó sì ba ayé òun jẹ́. Obviously yẹn ti lọ bí ọlọ́pàá tí wọ́n ti fi arrest lesson teacher. Ẹ wo ìgbà tí ọ̀rẹ́ Mobimpe wá ní okay o, thank God pé ìjà ti parí láàrin ọ̀rẹ́ òun àti ọkọ ẹ̀, pé everything ti settle, pé kóun lọ fi yẹn check upon ọmọ ọ̀rẹ́ òun nínú room ẹ̀. Nígbà tí yẹn wá dé inú room ẹ̀, because before then ọmọ yẹn ti ń disturb daddy ẹ̀ pé kó ra fóònù fún òun, pé kó máa play game. Bàbá ẹ̀ wá lọ ra fóònù fún. Fóònù yẹn náà, àṣọ ọmọ yẹn náà ti lọ download the same video sórí fóònù yẹn. Ọmọ yẹn ò ní bọ́ta, ó kàn máa wà nínú ilé. Tó bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé what are you doing, Darasimi? A ní I'm playing game. Ẹ get kò ní bọ́ta. Nígbà tí ọ̀rẹ́ ìyá ẹ̀ wá lọ wò nínú ilé ibi tó sì ń wo fídíò yẹn, ibẹ̀ ló gbàgbé sùn lọ. Tí yẹn wá rí fídíò yẹn pé ọmọ yìí ó ti lọ fà nínú ayé, nínú nǹkan tó ń wò yìí, pé kí ló dé? Wá bẹ́ẹ̀ lọ yẹ pé kó wá. Yàtọ̀ sí pé ó rí fídíò yìí lórí fóònù bàbá ẹ̀ fún gbà àkọ́kọ́. Níbo ló tún ti rí fídíò yìí? Bẹ́ẹ̀ ló ti wá explain fún ọ̀rẹ́ ìyá ẹ̀ pé uncle tó máa ń teach òun ní lesson, òun ló kọ́ òun bó ṣe ń wò, òun ló sọ pé kóun máa wò. Imagine tí ó bá jẹ́ pé ìyá ẹ̀ wípé ó farabalẹ̀ ni tó wash wọn dáadáa, á ti rí gbogbo kíní, but òun kàn bínú sí bàbá ẹ̀ because of pé ọmọ yẹn rí lórí bàbá ẹ̀. Meanwhile nǹkan tó yẹ kó ṣe gangan ó sì fi yẹn lẹ̀, ó ti lọ ń ṣe nǹkan míì. Ọbí tí ọ̀rẹ́ ẹ̀ ti wá pè sínú mọ́tò tó ti wá sọ pé ìjà tó ń jà pẹ̀lú ọkọ yìí ò necessary. Ọmọ yìí ni priority ẹ̀ tó yẹ kó face. Priority tó yẹ kó face òfin lẹ̀, nǹkan míì ló lọ ń ṣe. Pé imagine ọmọ yìí ìgbà tó ń wọlé, fíìmù bí eléyìí ló ń wò, fídíò bí eléyìí ló ń wò lórí fóònù ẹ̀. Ọbí tí ìyá ẹ̀ ti wá káwọ́ ọmọ wípé wípé òun gbé pé tòun bá rí pé kí lòun máa ṣe, ó ṣáà ń sunkún ẹ̀mọ́ abiyamọ ara wa ta pé kí lòun máa ṣe. Ọ̀rẹ́ wa sọ pé now wípé kò ń ṣe pé kó délé kó lọ na ọmọ yẹn àbí kó punish ẹ̀, wípé nǹkan tó ní láti ṣe first kó gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀, and then secondary ó ní therapist, because nǹkan tó ti ń wò láti at that age okay fún age, because by the time tó bá wá dàgbà ọmọ yẹn máa go wide tí wọ́n bá tètè
take step ó ní therapist ẹ pé wọ́n máa process ẹ get understand nǹkan tí mo ń sọ so ìyá ẹ wá sọ pé kan náà ń gbẹ pé at that age ọmọ yìí ti ní therapist pé òun ti wọ wàhálà ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo ewé yìí náà àwọn tó write ewé yìí wọ́n rí kọ ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo ewé yìí ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi subscribe ẹ̀yin tẹ́ ti subscribe God bless you I really appreciate ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment thank you guys see you guys in my next video bye.